sí ẹ méjèèjì ẹbí. Ìwọ tó ti ẹ méjèèjì ó fọ́. Ìwọ tẹsẹ̀ ẹ méjèèjì ó rọ̀ o. Ìlú wa ṣe tó ìṣọ̀kan o. Ìwọ bá jí òwúrọ̀ máa sọ pé. Lọ́wọ́ aláwọ̀ àbí tó dá mi sáyé. Tí mo bá yí òwúrọ̀ máa ṣọ̀kan o. Ẹ̀jẹ̀ ló bàbá bọ́ lọ́hùn lọ́hùn ṣọ́n gbogbo. Máa wọlé aláàjì wá sí omi. Ọmọ àrùn ìṣẹ̀lẹ̀ o. Ọlọ́run bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́rọ̀ mi. Ọlọ́run bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́rọ̀ mi. Ẹ̀dá ló ń pín iṣẹ́ ayé o. Ọlọ́run ló ń pa ló ń bá ìta o. Alágbára lọ́rọ̀ mi. Ọlọ́run bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́rọ̀ mi. Ẹ̀dá ló ń pín iṣẹ́ ayé o. Ọlọ́run ló ń pa ló ń bá ìta o. Ẹni wọ́n fòkun ọdún ṣe o. Ọlọ́run ẹni kan bá fòkun ọdún ṣe o. Ẹni kan bá ṣe lóṣù méjì o. Àlẹ́ àmúdù yẹ kó ṣe o. Ìyókò mú ká lélúyà o. Gbẹ́rẹ́dẹ́ mú gbọ́hùn dé mú ọkọ̀ ńlá. Ó tún bọ́ ọ̀rọ̀ dé báyìí. Saturday.
Ìbá akọrin lóde òní yóò bí tó máa ṣeré èmi àyùbá gbogbo akọrin. Ìbá akọrin lóde òní lóde òní. Ìbá akọrin lóde òní yóò bí tó máa ṣeré èmi àyùbá gbogbo akọrin. Ìbá akọrin lóde òní lóde òní. Àrùkọ bá bẹ sọ̀rọ̀ àkọ́rùn-ún ìdílé akọrin lélẹ̀ lélẹ̀ sílẹ̀ àlọ́ tó tún lé bí mo ṣe ń dé mo bàbá dé sí wọn lọ́rùn náà láwọ́. Sílẹ̀ àlọ́ tó tún lé bí mo ṣe ń dé mo bàbá dé sí wọn lọ́rùn náà láwọ́. Àwọn kò sálẹ̀ lédè ìgbàdé wálé olókùnrin ló bá wà àbísá. Àwọn òdì lọ sí ìkàlẹ̀ rẹ̀ wọ́n ṣe bí ẹyẹ kú odidi ẹyẹ kú aláwọ̀ ìjàde ní í ṣe nínú akọrin. Ayé bá ti rí mi ìsúlẹ̀ lè má tẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ wọ́n ti mọ̀ kórìn torí orin tó dùn lọ́mọ kọjá ti ara yé. Nítorí pé àwọn ọlọ́run rán bàbá ní alẹ́. Mójúdé. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.